Ẹ̀là mọyìnbọ rú, ẹ̀là mọyìnbọ yè, Ọ̀rúnmìlà mọyìnbọ ṣiṣẹ́. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo ṣe àbúrò àbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa. Mo kí ẹ̀yin oníṣègùn wa náà, Mr. Ṣègùn. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin jagunjagun, ẹ̀yin jagunjagun. Gbogbo etí tó bá ń gbọ́ mi, mo kí yín lápapọ̀. Eléyìí mo fẹ́ wá sọ fún ẹ̀yin tí ẹ̀ ń bá Tani Ọlọ́run àti gbogbo àwa oníṣẹ̀ṣe ṣẹjọ́. Bàbá wa Sunny Adé kàn pẹ́ fún wa, kàn má dàgbà òṣì, kàn má dàgbà ìyà. Wọ́n kọ orin kan. Wọ́n ní kí ní ń bẹ nígbó tí ń dún mọ̀wúrú mọ̀wúrú mọ̀wúrú. Kí ní ń bẹ nígbó tí ń dún mọ̀wúrú mọ̀wúrú mọ̀wúrú. Wọ́n ní bí ó pa ni jẹ kó kúkú pa ni jẹ, bí ó sì pa ni jẹ kó yé dún mọ̀wúrú 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 mọ̀ mi mọ́. Ìbéèrè tí mo ní fún ẹ̀yin lọ́ọ̀yà tí ẹ dúró lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run àti adájọ́ àti lọ́ọ̀yà àti gbogbo yín lápapọ̀ àti Òkútagídí, gbogbo yín pátápátá, Làbíb Lágbájì, gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ẹrú Ìlọrin, ni wípé ta lẹni tó fún yín, àbí àwọn wo lẹ́jọ́ jókòó tí ẹ wá jọ gbìmọ̀pọ̀ láàrin ara yín wípé tẹ́ bá ti mú ẹyàn kan ní àárín wa, gbogbo wa máa dákẹ́. Torí ìyẹn ni ìbéèrè tèmi, torí ìyẹn ni mo rí wípé capitalize lé lórí. Àwọn òpònú súpọ̀ àrògò mú wo, afọ́kùngbé mú wo lẹ́jọ́ jókòó. Kó tó di pé ẹ mú Tani Ọlọ́run, kó tó di pé ẹ mú ìyá ọlọ́ṣun, kó tó di pé ẹ máa mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan. Àwọn wo lẹ́jọ́ jókòó jàre? Àwọn òpònú ọmùgọ̀ wo lẹ́jọ́ jókòó? Tí wọ́n wá fún yín ní ìmọ̀ràn yẹn pé tẹ́ bá ti mú ẹyàn kan, àbí tẹ́ bá ti mú wọn tẹ́ ń ṣà wọ́n mú lẹ́yìn kọ̀ọ̀kan, tẹ́ ń jù wọ́n sí gbàgà, gbogbo àwa yòókù a máa dákẹ́. Ó yẹ kẹ́ ẹ padà lọ bá rú àwọn èèyàn tó fún yín ní àmọ̀ràn yẹn wípé àwọn lọ́gọ̀ jù láyé. Ó yẹ kẹ́ ẹ bá wọn jà. Kì í ṣe ìjà kékeré o, ìjà gídígbò gidi. Kẹ́ mú àwọn náà, kẹ́ tì wọ́n mọ́lé. Torí wọ́n deserve káwọn náà wẹ̀ wọ́n. Tactics ayé àtijọ́ nìyẹn. Ayé ó ti lọ ju bó ṣe bẹ́ẹ̀ ṣe ń gbé yẹn lọ. Nǹkan ti yí padà. Ẹ rí ni, ẹ rojú ilẹ̀ kẹ́ wẹnu ọkọ ni. Èṣù lòun máa bá yín gbé. Ẹ nanu. Góńgó mú yín, ìyẹn kéré. Àwùjẹ yín ló máa dúró lé. Àwa tá wà ń ta, ẹ wojú wa dáadáa. A kì í ṣe àwọn bàbá wa o. A sì kì í ṣe àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Ṣó ti yé yín? Bá a ṣe wà yìí, àwa ò gbọ́ come go nìkan la gbọ́. Ṣó ti yé yín? Tani Ọlọ́run lẹ tì mọ́lé. Ìyá ẹ̀ ó ti bẹ̀bẹ̀. Gbogbo àwọn ẹbí ẹ̀ wọ́n ti bẹ̀bẹ̀. Òun fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, ó ti bẹ̀bẹ̀. Ẹ fẹ́ fílẹ̀, it's left to you. Ẹ fẹ́ rán lẹ́wọ̀n, ẹ lọ rán lẹ́wọ̀n. Bóyá ẹ̀wọ̀n 20 years àbẹ́wọ̀n gbére. Ká ẹ wá sọ fún gbogbo àgbáyé ohun tó rà nígbà yín, ọmọ yín tó pa jẹ, ìyàwó yín tó bá sùn. Tẹ́ ẹ fi rán lẹ́wọ̀n gbére. So ìmọ̀ràn tí yín tẹ́jọ́ jókòó láàrin ara yín ni wípé tẹ́ bá ti mú ẹyàn kan, gbogbo wa máa dákẹ́, a máa bẹ̀bẹ̀. Ariwo wa, ara wa balẹ̀. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. A ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni? Do you know how many years? How many painful years? How many brutal years? How many unspeakable, despicable years? How many ruthless years? Tí àwọn bàbá yín ti ń bá bọ̀.
tó fi wá kan ẹ̀yin wèrè yìí lórí àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Ẹ búlì wọn pa ni. Ẹ búlì wọn débi wípé ẹ tún mú àwọn ọmọ wọn lákàtà wọn tẹ́ tún fi ń búlì wọn, táwọn ọmọ yẹn tún di búlì tí wọ́n tún búlì àwọn bàbá wọn. Àtàwọn ìyá wọn àtàwọn bàbá ńlá kú bàbá wa tààtàrà wọn ṣẹ̀ wá. Irú àwa yìí kó tó di pé Olódùmarè gbé mi kúrò nínú, kó tó di pé Ọlọ́run kó gbé mi kúrò nínú kí ló ti ń pe orúkọ ẹ̀, Islam yín. Èmi náà máa ń bú àwọn bàbá ńlá bàbá mi ni, àwọn tí mo tara wọn ṣe. Mo máa ń bú wọn ní, mi kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn. Àwọn lẹ́ni ègbé ẹni ẹ̀kọ́, láti ẹnu mi ló ti máa ń jábọ́. Ẹ̀yin sì lẹ kọ́ wa. Ẹ jẹ́ kí wọ́n jèrè gbogbo ohun tí wọ́n fi ọjọ́ ayé wọn ṣe. Lẹ́yìn tí wọ́n tún kú tán, ẹ tún jẹ́ kán sinmi. Ẹnu àwa tá a jẹ́ descendant wọn lẹ tún gbà láti fi insult wọn, láti fi rubbish wọn. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò tí ì pé ọdún kan. Ẹ̀yin tí ń ṣe ti yín bọ̀ for ages. Ó sì ti ń sún yín. Ẹ ti wá mú ẹnìkan ṣo. Ẹ wá dè mọ́lẹ̀. Ẹ wá ní kí gbogbo igba ẹni kan gbẹ́ni dúró fún kíni níbo. Gbẹ́ngbẹ́lẹ́kú ni. Kì í ṣe gbẹ́nu dúró lásán. Gbẹ́ngbẹ́lẹ́kú ni. Ẹ mọ̀ gbẹ́ngbẹ́lẹ́kú. Ẹ̀yin kìíní yìí máa lè pààyàn lẹ́rìn pọ̀. Ẹ lè pààyàn lẹ́rìn pọ̀. Láti máa ń sọ fún yín. Kò sẹ́ni tó lọ wọ́ ta ni Ọlọ́run jáde nínú ilé ẹ̀. Yes, ara wa ni àdínà ẹ̀dọ̀lá. Èmi yìí mo ti bẹ̀rẹ̀ yes ká tó mọ ẹni tó ń jẹ́ ta ni Ọlọ́run. Ìyá Ṣẹ́kẹ́ Okùn mo bá wọn díẹ̀ ni àwọn ni yálàyà gbogbo wa. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òṣàdé Túnjí wà ń bẹ àti ìyàwó ẹ̀. Òun tiẹ̀ tẹbítẹbí lòun ṣe tiẹ̀. Kíta ni Ọlọ́run tó jáde ni Òṣàdé Túnjí ti wà lórí social media tó ń bá nípò. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a pọ̀. Ìgbà tí wàhálà yín tún ṣe bẹ̀ṣẹ̀lẹ̀ yìí. Àwọn tó tún ju tiwa yìí lọ́gbọ́n tún ti bọ́ ta. Ẹ rí nǹkan. Ẹ wá lọ mú ta ni Ọlọ́run. Ẹ wá fẹ́ ká dákẹ́. Dákẹ́ bíi ti bò fún kíni pé kíni ṣẹlẹ̀. Ká dákẹ́. Tactics tí wọ́n máa ń lò lójú ogun láyé àtijọ́ nìyẹn tó máa ní nígbà tá kí ló dé. Bàbá tí wọ́n bá ní tó bá ti pa olórí commandant wọn àbí ṣé captain wọn ni àbí kí ló máa ń pè. Pé gbogbo àwọn ará yòókù mọ̀ra wọn máa lò wọ́n máa sá lọ. Ìyálàjà yín bàbá ńlá kú bàbá yín òun làwa jẹ́. You see for those years Gbogbo sọ kinní kan nínú fídíò ẹ̀. Ó ní kẹ́ fi wálẹ̀ fún 10 years. Ó ní ká wá ṣì wá wo àwọn tó ń sọ̀rọ̀ nínú wa. Èmi máa sọ̀rọ̀ dọjọ́ ọkú ni. Mo ti máa lẹ́mìí gígùn mo ṣe wà yìí. Mo máa 91 ni mo máa kú. Mi ò tọrọ jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ Olódùmarè. Mo dẹ̀ máa sọ kó kú ẹ̀mí ẹyàn kan ṣó lẹ́nu mi ní 91 yẹn màá tún fi sọ̀rọ̀ lẹ̀. Guess what? Against ẹ̀yin yìí náà ni. Ṣé ti yé yín? Torí àwọn bàbá yín wọ́n ṣe dojú kú ni. Wọ́n ṣe tán fi kú ni. Wọ́n tún kú tán wọ́n tún fi ilẹ̀ lé yín lọ́wọ́ ni. Èmi tún máa fi ilẹ̀ fáwọn ọmọ ni. Ṣó ń yé yín bẹ́ẹ̀ yẹn? Tí ìbá ṣe wípé àwọn bàbá yín ṣe tán fi kú ni. Irú ajá ni. Sorry, Sheikh Muideen Ajani Bello. Irú bàbá yẹn pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yẹn kó bọ́ síta lórí social media. Àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ju bàbá lọ ní age wọ́n wà láyé. Ó kó gbogbo wọn pọ̀ ni. Ó dẹ̀ insult wọn. Ó kó gbogbo wọn pọ̀ ni. So Ajani Bello, Sheikh Muideen Ajani Bello, in his mind ó máa ṣe dọjọ́ ọkú ni.
dọ́jọ́ kú ni tá a bá tètè tá a bá tètè gba ẹnu bàbá sẹ́gbẹ̀ẹ́ kan ó ti prepare pé dọ́jọ́ kú òun lòun máa fi búlì àwọn bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe. And you think kẹ́mú mẹ́wàá nínú wa àwa àyókù tá a ṣì wá ń ta tó fáwọn a ṣì wá ń ta a máa sọ̀rọ̀ kò ní dá fún yín. A máa ṣe kí ni? A máa sọ̀rọ̀. Ẹni tó wà lọ́wọ́ yín tẹrù pé ẹ fi mú dání ẹ fẹ́ fi máa ṣe emotional blackmail fún àwa, fún àwọn wo? Fún àwọn wo? Ó ti wà lọ́wọ́ yín, ó ti bẹ̀ yín, ẹ gbọ́ ẹ gbà, gbogbo ayé lórí. Gbogbo ayé dẹ̀ ló mọ̀ wípé ẹ nígbà tó lórí burúkú ni yín. Torí mo ti bọ́ síta mo ti sọ wípé wọ́n ti sọ Tani Olohun di mùsùlùmí o. Ṣebí wèrè tó pera ẹ̀ lórí ẹbí wọn ṣe bó ti bọ́ síta ó ti sọ pé òun ti di pé Tani Olohun dẹ̀ ti padà di Islam. Kí ló dé tẹ́ fi ti brọ́dà yín mọ́lé? Àbí ó ti di ọmọ ìyá yín nínú ẹ̀sìn padà, ó ti ju ọwọ́ lẹ̀ fún Islam. Kí ló dé tẹ́ sì tì mọ́nú ilé? Nítorí pé ẹ fẹ́ mú kẹ́ fi wá mú àwa àbí? Mímú tẹ̀yìn mu ẹ ti mú àwa náà nìyẹn. Ẹ gọ̀ gidi gan àtẹ̀yìn àtàwọn tó ń jọ ń gbàmọ̀ràn àti lọ́ọ̀yà yín gbogbo yín pátápátá lẹ́jọ́ gọ̀. Pátápátá lẹ́jọ́ gọ̀. Nǹkan tá àti ìbẹ̀rẹ̀ rárá ó ti ń sún yín. Ó ti ń sún yín. Ẹ wá sọ pé àwa kan tá à ń sọ̀rọ̀ lórí social media àwọn oníṣẹ̀ṣe ẹgbẹ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ lórí social media àwọn ni wọ́n ń kó bá a sí. Kí Tani Olohun tó bọ́ síta lórí social media ká tó mọ ẹni tó ń jẹ́ Tani Olohun nírú àwa ìtìwọ́ntà ọ̀rọ̀ Tani Olohun ò lè shut wa up. Ṣó ti yé yín? Látàyè ìgbà tí Yorùbá nation gbóná tó ń gbóná girigiri burúkú gbà nírú àwa ìtìwọ́ntà kò sẹ́ni tó mọ Tani Olohun gbà náà. Ṣó ti yé yín? So in tó wá ń bẹ nígbó tó ń dún mọ̀wúrú tí ò lè pani jẹ tí ò sì yé dún mọ̀wúrú yẹn la máa sọ fún pé tó bá yá ẹ tẹnu bá ru ẹ tó bá sú ẹ wàá jùlẹ̀. Do you think people are no more interested in you guys? Kò sí wọn wà interested. Nǹkan tẹ́ ẹ bá ṣe ẹ bá kẹ lọ jẹ́ ẹ lọ jẹ́ kẹ sọ ní cannibal kò ní tẹ́lẹ̀ cannibal ní carnivorous animal òun ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tó bá wù yín àwọn ní kẹ lọ ṣe. But so far àti irú àwa ìbá ṣì wà báwa lórí social media ẹ gbọ́ pìtìpìtì ọ̀rọ̀ ara yín á kọ̀ ẹ̀mí yín á gbọ̀n. So ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́. Wèrè kan wá ń sọ̀rọ̀ láàrin àwọn lọ́yà yín Ọlọ́run ló ń fi ìyà jẹ lọ́wọ́. Ìwọ lọ́lọ́run àbí ìwọ ni PA Ọlọ́run? No, ìwọ ni PA Ọlọ́run. Mo ti sọ fáwọn bàbá wa àwọn ni wọn kì í gbọ́n tí mò ń sọ. Mo ti sọ wípé kì í ṣe mùsùlùmí àti oníṣẹ̀ṣe ló ń jà, oníṣẹ̀ṣe àti oníṣẹ̀ṣe ló ń jà. Báwọn bí gbogbo ẹ̀yin olóṣùkà bẹ́ ṣe ń wọnú kọ́ọ̀tù yẹn ẹ máa mú oríṣiríṣi sápò àwọn àgbélépọ̀tà tó dájú tó jẹ́ wípé àwọn ẹ̀rù burúkú tó jẹ́ wípé àwọn lọ́yà yẹn tó bá fẹ́ sọ A gan wá sọ Z. Ṣẹ́jọ́ yín ni ẹjọ́ yín kọ́. Òjò tó rọ̀ báyìí òun ló ká yẹlé pọ̀ mẹ́dìyẹ. Bó tó ti rí bó ṣe rí báyìí I would never relent because àwa ni karma ohun tí àwọn bàbá ńlá kú bàbá yín ṣe tẹ́yìn náà wá ra wọlé àwa ni karma fún yín. Lágbára lóògùn láyẹta lókìgbẹ́ ní gbẹ̀tugbẹ̀tu lágbélépọ̀tà lẹ́rù lè rúbọ lè ṣe tutù kò sí ń ta ní jobless ní wà ṣe ti rí bá ṣe wà yìí bí mo ṣe wà yìí ẹ̀rí bí mo ṣe rí bí mo ṣe mọ náà nìyẹn. Ṣùgbọ́n màá fi ẹnu mi yìí màá fi ba yé yín jẹ́. So tẹ bá mọ̀ wípé ẹ fẹ́ fi Tani Olohun sílẹ̀ ẹ ti sì fi ilẹ̀ tẹ́ ẹ bá sì fi sílẹ̀ ẹ rán lẹ́wọ̀n kí ló fẹ́ já sí? Mélòó ló fẹ́ já sí? Alifulani bọ́ síta mi ò kí ń dárúkọ ẹ̀ lórí page mi because I don't talk about rubbish people. Ṣé ti yé yín? Àwọn
àwọn tí n bá dárúkọ wọn lórí page mi, in fact it's an honour to them. So Alifulani honour ni fún ẹ lẹ́nìí pé mo dárúkọ ẹ lórí page mi. Ó wá bọ́ síta wá ní bóyá ilẹ̀ Haúsá ni wọ́n máa ti lọ dá ẹjọ́ Tani Olohun, bóyá wọ́n máa lẹ̀ kó pa ni. Bóyá ilẹ̀ Haúsá ni wọ́n máa ti lọ dá ẹjọ́ ẹ̀. Wọ́n lè dá ní Sokoto, wọ́n lè dá ní Kaduna, wọ́n lè dá ní Zamfara, wọ́n lè dá ní Gbá, wọ́n lè dá ní Àwọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ dúró lórí ọ̀rọ̀ Tani Olohun pátápátá. Ẹni tí ẹ máa ṣẹ̀, táwọn ọmọ yín máa ṣẹ̀, tí ó máa gbẹ́bẹ̀, wọn ò ní ṣẹ̀. Ẹni tí wọ́n máa ṣẹ̀ tó máa bayé wọn jẹ́, tó máa bà lámọ̀rí wọn jẹ́, tó máa sọ wọ́n di ẹni òfìfo. Pẹ̀lú bẹ́ ṣe rubbish ìyá Tani Olohun tí ìyá yẹn ń yí nílẹ̀ ilẹ̀ láìṣe ọmọ òkókó. Tẹ́ẹ̀dẹ̀ tún gbẹ́bẹ̀ náà dì sí ọmọ yẹn ṣe wà náà agodo yín. Bá láàárọ̀ bá ní kó dáa fún yín, ọlọ́sàn-án ò ní jẹ́ ó dáa fún yín, gbogbo yín lápapọ̀. Ayé yín máa bàjẹ́ sí ni. Tọmọtọmọ ni o. Ẹni táwọn ọmọ yín máa ṣẹ̀ṣẹ̀ tí kò ní gbẹ́bẹ̀ tó máa bayé wọn jẹ́, tó máa dúró lórí ọ̀rọ̀ wọn, tó jẹ́ pé tí ẹ̀yin gan bá wọ inú sọ́kàwé tẹ́lọ́ ń bẹ̀, tẹ́lọ́ ń yíra mọ́lẹ̀ nínú sọ́kàwé, ẹni yẹn máa wò yín, á máa fi yín ṣe ìrìnrìn ni. Láṣẹ Èdùmàrè. Àdàbí tí ò bá kí ń ṣe wípé ẹ fi ìyá Tani Olohun ṣe ẹlẹ́yà nìkan lókun. Mo ti sọ pé mi ò ní dárúkọ Tani Olohun lórí ètò mi for now, nítorí pé mo fẹ́ respect ẹ̀bẹ̀ ìyá yẹn. Ṣùgbọ́n tí yín gúlegúle yín ó ń pọ̀ jù fún yín. Ó ti ń pọ̀ jù fún yín. Ẹ ti discard ẹ̀bẹ̀ ìyá yẹn. So it gives us upper hand láti dá orúkọ ẹ̀. Because ẹ̀bẹ̀ ìyá yẹn kò jẹ́ nǹkan kan lójú yín. Ẹ ti fi orí burúkú ara yín hàn. Mo ti sọ rí tẹ́lẹ̀. Olórí burúkú ni yín. Àwọn tí ò tí ì mọ̀ yín ni ò mọ̀ yín. Olórí burúkú ni yín tí ò ṣe bá dòwò pọ̀ rárá. Èèyàn tó bá jí rí yín ó yẹ kó lọ padà sùn ni. Tí aboyún tó bá jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé ẹ̀ tó bá rí yín, tí ò bá padà lọ sùn, ọmọ yẹn ó máa ṣe òṣìkú bíi tiyín ni. Ẹ̀yin olórí burúkú èèyàn. Ẹ dìímú, ẹ má fi ilẹ̀, tó bá bẹ̀ yín kẹ́ má gbọ́. Ẹ̀yin olórí burúkú somebody.